Nítorí Nàìjíríà, CAF dá Libya lẹ́bi, wọ́n tún jẹ gbèsè ńlá. Àjọ CAF tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ Áfíríkà, ìyẹn Confederation of African Football, ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí gbọ́nmisí omi òtó àti awuyewuye tó bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà àti ti orílẹ̀-èdè Libya títí kan àjọ tó ń darí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè méjèèjì. Wọ́n sì ti kéde ìdájọ́ wọn fáyé gbọ́ báyìí. Ifá ìdájọ́ náà kò fọre fún àwọn Libya rárá. CAF dá wọn lẹ́bi gidigidi, wọ́n tún dá wọn ní gbèsè owó ńlá, owó ìtanràn. Ọjọ́ àbámẹ́ta Sátidé, ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2024 yìí ni CAF ṣe ìkéde ìdájọ́ wọn lórí ààbọ̀ ìwádìí tí wọ́n ṣe sí ọ̀kan òjọ̀kan ẹ̀sùn àti àṣemáṣe tí Nàìjíríà fi kan Libya lọ́dọ̀ àjọ CAF. Ṣé ṣáájú ni àjọ tó ń darí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní Nàìjíríà, ìyẹn Nigeria Football Federation (NFF) ti kọ̀wé ẹ̀sùn nípa ìwà ìwọ̀sí, àìbìkítà àti fífi ojú ẹni ráre tí àwọn olùdarí eré bọ́ọ̀lù ilẹ̀ Libya, ìyẹn Libya Football Federation (LFF) hù sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles láàrin ọ̀sẹ̀ tó kọjá nígbà tí wọ́n fẹ́ kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan lórílẹ̀‐èdè Libya. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún, èyí tó yẹ kó wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti ilẹ̀ Nàìjíríà àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Mediterranean Knights ti ilẹ̀ Libya lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹwàá yìí ní pápá ìṣeré Matthias Stadium tó wà ní Benina nílùú Benghazi lórílẹ̀‐èdè Libya forí ṣọpọ́n. Kò lè wáyé mọ́ nígbà tí ikọ̀ Super Eagles fìbínú kúrò lórílẹ̀‐èdè Libya lọ́sàn kan òru kan lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 13 oṣù kẹwàá yìí tí wọ́n sì kọrí sílé. Wọ́n fẹ̀sùn kan Libya pé dípò kí wọ́n jẹ́ kí ọkọ̀ òfurufú lọ já àwọn Super Eagles sílẹ̀ nílùú Benghazi tí wọ́n ti jọ fi àdéhùn sí tẹ́lẹ̀, pápákọ̀ òfurufú ńlá ti Al-Abrak ni wọ́n já wọn sí fún tó ju wákàtí 16 hours lọ. Sì ni àwọn agbábọ́ọ̀lù àtàwọn kóòṣì wọn fi lálàṣí nínú ìpòrúurú ọkàn. Wọn kò rẹ́ni fún wọn ní oúnjẹ àti omi. Àwọn olùgbàlejò wọn kò yọjú kí wọn káàbọ̀ dèpòdépò kí wọ́n pèsè ilégbèé fún wọn. Èyí ló mú kí wọ́n bínú padà wálé tí wọ́n sì fẹjọ́ Libya sùn CAF. Bó tilẹ̀ jẹ́ pé Libya náà fèsì pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀, síbẹ̀ àjọ CAF ṣe ìwádìí. Àbọ̀ ìwádìí náà sì fi hàn kedere pé wọ́n jẹ̀bi dáadáa. CAF ní ilẹ̀ Libya ti ṣẹ̀ sí abala 21, 31, abala 82, 82 àti abala 151 ìwé òfin tó ń ṣàkóso ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ife ẹ̀yẹ AFCON tó gbayì jùlọ nílẹ̀ Áfíríkà. Torí bẹ́ẹ̀, CAF ṣèdájọ́ pé àkọ́kọ́, ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ kó wáyé náà àwọn ti ṣírò rẹ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà ló borí pẹ̀lú àmì ayò 3. Èkejì, wọ́n tún ṣírò rẹ̀ sí pé ẹ̀ẹ̀mẹ́ta ni Nàìjíríà gbá bọ́ọ̀lù sáwọn Libya. Ẹ̀ẹ̀kẹta, kí Libya tọrọ àforíjì lọ́wọ́ Nàìjíríà kí wọ́n sì san $50,000 owó dọ́là $50,000 gẹ́gẹ́ bí owó ìtanràn. Àmọ́ CAF láwọn kò faramọ́ àwọn ẹ̀bẹ̀ míì tí Nàìjíríà ń béèrè láti dá sẹ̀ríà fún Libya. Wọ́n láwọn ti da ìyókù nù bíi omi ìṣọwọ́. Faith Adébọ́lá ló ń kàròyìn yìí fún Ìta Fàájì.